Aláròyé máa wí o. Ìjọba ìpínlẹ̀ Kwara fẹ́ gba 1,500 àwọn olùkọ́ síṣẹ́. Ìjọba ìpínlẹ̀ Kwara ti kéde ìpinnu rẹ̀ láti gba 1,500 olùkọ́ sí àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó jẹ́ tìjọba ní ìpínlẹ̀ náà. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìròyìn Kwara State Universal Basic Education Board SUBEB Àtẹ̀rẹ̀ Abiola Aminat fi síta lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kẹjọ ọdún 2024 yìí, èyí tó tẹ Aláròyé lọ́wọ́ ló ti sọ pé àjọ náà nípínlẹ̀ Kwara lábẹ́ ìṣàkóso ọ̀jọ̀gbọ́n Shehu Rahim Adaramaja ti ṣetán láti gba àwọn olùkọ́ àtàwọn tí kì í ṣe olùkọ́ 1,611 síṣẹ́ ní tìbútòrò ìjọba ìbílẹ̀ 16 tó so ìpínlẹ̀ Kwara ró. Ó ní lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù kẹjọ ni wọ́n buwọ́lu ìgbanisíṣẹ́ náà, léyìí tí wọ́n ní àwọn yóò gba àwọn tó níwèé ẹ̀rí fásitì BEd 75 695 àti àwọn NC 5 605, ẹ̀ṣọ́ aláàbò 200 àtàwọn míì tó lé lọ́gọ́rùn-ún kan. Adaramaja ní àwọn yóò gba àwọn òṣìṣẹ́ ọ̀hún níbàámu pẹ̀lú ìwádìí táwọn ṣe jákèjádò ìjọba ìbílẹ̀ 16 tó so Kwara ró lórí bí ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ṣe nílò òṣìṣẹ́ sí. Adaramaja ní gómìnà gbé ìgbésẹ̀ náà láti rí i dájú pé ètò ẹ̀kọ́ tó yè kooro wà ní àrọ́wọ́tó àwọn ògo wẹrẹ níjọba ìbílẹ̀ gbogbo tó wà ní Kwara. Bákan náà ló ní kò ní sí àǹfààní fún èyíkéyìí olùkọ́ tó bá fẹ́ kí wọ́n gbé òun kúrò níbi tí wọ́n gbé e sí títí tí yóò fi lò tó ọdún 5 gbáko lẹ́nu iṣẹ́. Ọ̀sẹ̀ 3 gbáko ló ní àwọn yóò fi ṣètò ìgbanisíṣẹ́ ọ̀hún káàkiri. Ó wáá rọ àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ láti gba fọ́ọ̀mù kí wọ́n máa tẹ́tí léko fún ìgbà tí ètò ọ̀hún yóò bẹ̀rẹ̀ ní pẹrẹu. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.